gbà jẹ́ láti fi protect ẹ bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo lè gbà jẹ́ láti fi ṣe ìkà fún ẹ. how. ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. ìwọ ló kú dábèjé tí ń bẹ́nu lẹ́ni. kí ló pariwo mẹ́ẹ̀. good afternoon sir. ẹ̀lọ́ kí yá ni. má jẹ́ ń ṣẹ̀sín má jẹ́ ń ṣẹ̀sín o má jẹ́ ń ṣẹ̀sín ọlọ́run ìyanu má jẹ́ ń ṣẹ̀sín o bàbá. báyẹn mo bá ro ló gbé pé o fẹ́ parẹ́ dà. èèwọ̀ ni o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. I am using this as a point of contact láti fi bá ọlọ́run ti tèmi sọ̀rọ̀. ọ̀rọ̀ mi là á pè wá o. kẹ́ tó sọ nǹkan kan ẹ jẹ́ kọ́kọ́ lọ fún yín lóúnjẹ náà. How are you? Báwo ni ibi tẹ́ lọ? pátì wọn dùn àmọ́ adùn tó wà lójú yìí ó dùn pátì tí mo lọ lọ. tó bá jẹ́ torí ìyàwó ẹ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí máa pa ẹ́ máa pa ìyàwó ẹ̀ má dẹ̀ para mi. mo gbé fún ẹ. kó tí dàdúdà.